Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Sanfatis channel ìyẹn káàkiri àgbáláyé ibi ìsìnkú bàbá wa Alhaji Taiwo Hassan Ogogo ìyẹn ni a wà báyìí ní ìlú Ilaro níbi tí wọ́n ti fẹ́ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wa Taiwo Hassan Ogogo kí Ọlọ́run kó bá wa délẹ̀ ire fún wọn kí Ọlọ́run bá wa fọ̀run kẹ́ wọn. Wọ́n tán fi sílẹ̀ pátápátá láyé kó má dìbàjẹ́ ibi ìsìnkú wọn la wà yìí níbi tí ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbi tí wọ́n ti jókòó ìyẹn láti ṣe àdúrà ìkẹyìn láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún Alhaji Taiwo Hassan tí gbogbo ayé mọ̀ sí Ogogo. Bí gbogbo ẹ̀ bá ti ṣe wá ń lọ gbogbo ẹ̀ náà láàmú fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àtẹ̀yìn aráalé létí bí gbogbo ìkẹyìn bàbá wa Alhaji Hassan Ogogo bó ṣe ń lọ lónìí ẹni tó jẹ́ pé ó jáde láyé ní àná àdé ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn ní òní kí Ọlọ́run kó bá wa délẹ̀ ire fún wọn. Gbogbo àwọn akẹgbẹ́ wọn nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò nígbà tán wà láyé gẹ́gẹ́ bá ti mọ̀ pé òṣèré orí ìtàgé ni wọ́n àgbé sinimá jáde dẹ̀tàn ni wọ́n náà ti wà níbí. Gbogbo àwọn akẹgbẹ́ wọn pátápátá nídìí iṣẹ́ tán yàn láàyò gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ pé ògbóǹtarìgì nínú ká gbé sinimá jáde ká ṣe sinimá móhùnmáwòrán ó ní bàbá wa Alhaji Taiwo Hassan Ogogo jẹ́ nígbà tí wọ́n wà ní ayé. Gbogbo àwọn akẹgbẹ́ wọn tọ́jọ́ wá ń ṣiṣẹ́ papọ̀ bíi bàbá wa Délé Òjúlé, Mr Latin àti àwọn yòókù àwọn ni wọ́n ti ń kọ̀wọ́ rìn láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wa Alhaji Taiwo Hassan Ogogo. Báyìí a máa jẹ́ kí ẹ máa rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá wò ìyẹn láti ìkànnì Sanfatis channel. Ẹ máa bá wa fọ́lò rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ tún máa bá wa láìkì ẹ máa fa àwọn àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́. Ẹ má gbàgbé Sanfatis channel ìyẹn lórí ìkànnì YouTube wa ẹ máa bá wa share kẹ́ like kẹ́ẹ̀dẹ̀ tún máa bá wa subscribe kò ní ná yín ní nǹkan kan ìyẹn láti gbé àwọn ìgbésẹ̀ báyìí. Ẹ ṣé gan ni o ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Èyí ni bí wọ́n tún ṣe ń gbé òkú bàbá wa Alhaji Taiwo Hassan Ogogo bọ̀ bẹ́ẹ̀ tí ń wò yẹn ẹ máa bá wa share rẹ̀ sáwọn tó jẹ́ olólùfẹ́ yín mìíràn. Ẹ ṣeun gan ni ẹ máa bá wa kà lọ. Ojoojúmọ́ ni wọ́n fojú kan ní ọ̀rọ̀ kan lámọ́ àwọn ènìyàn òòtó ni wọ́n pọnmi odò nípe ọ̀tá rárá ló mú dé ìpẹ̀lá ìyànkò mi ni wọ́n podò tó ti gbọ́ ìtọ́jú ìgbórí tó wọn ò lọ́rẹ̀ẹ́ bàbá ni wọ́n kíra wọn nínú ilé wọn fún méjì lóore. Látúndé Hassan Ogogo kú lóde ọ̀rọ̀ káàlẹ̀. Ọdún mo sọ ilé a máa jọ blọọkì ẹ o gbogbo a máa blọọkì ẹ o officer we go block am o correct that paper we go block ẹ o ẹ sọ fún ọgbọ́n correct bẹ̀rẹ̀ o ok wọ́n control àwọn ká dúró ok ok. Ẹ káàárọ̀ gbogbo àwọn bàbá wa tó wà ní ìkànnì. Mo aṣojú gómìnà wa, bàbá Jídé Olúṣọlá Sanwó-Olú, àti kọmíṣánná wa náà, Mrs. Tókẹ́ Benson pẹ̀lú special adviser wa Honorable Ìsàpẹ́gbẹ́ fún ti òkú ti ẹ̀gbọ́n wa Alhaji Ogogo. I remember years back, the first time I got to me was when I watched the movie, the epic movie, Owo Blow. Yes, Owo Blow. Monica can speech for one. May God give us the fortitude to bear the irreparable loss. And Taiwo Hassan was more than an actor. He was a consultant culture, a gifted storyteller,
and a part and parcel of anything. Through his career, he entertained generations while showcasing and preserving rich cultural values on stage and on screen. He dedicated many years to the promotion of Yoruba culture, theatre, and the entertainment industry. His contributions to the creative sector helped ṣe àdúrà fún Alhaji wa Hassan Taiwo Ogogo àtàwọn ọmọ tó fi sílẹ̀, àwọn aya ìlú ẹbí àtàrà àbọ̀ kábíyèsí àti àrẹ̀mọ Sẹ́nẹ̀tọ̀ Yayi tó ṣe dáadáa púpọ̀ fún wa púpọ̀ bá wa ṣe àdúrà fún wa bá wa Alifulani bismillah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah alladhi sawwa al-mawt bayna al-khalqi turran. Allah. فما يفرق يوم بين الأنام والأنعام ولا بين الجلمان والبستان وجعل أسبابه مع بزوغ كل فجر تزداد وتصطاد. Who would have loved to be here because of assignment which was scheduled before this thing. That was why he asked me to come and present him. We are here this morning to join the family, friends, and indeed the whole Nigeria to mourn not just a person, but an icon, a true icon, a proud Yoruba, somebody that everybody, when you see him, you feel like, oh, this person is my brother. Today, we are mourning him, and I believe that we are all learning from him. Because the last time I saw Mr. Ogogo was when he came to my office to come and see his daughter. Meaning that Ogogo, apart from being an icon in town, is also a father to his children. So today, I want to implore everybody, especially the children, to believe in God, that nothing can happen without the knowledge of Allah. It has happened, though saddened, and we all feel sorrow. But what else can we do? We cannot pray God. Because of that, it takes solace in the fact that we live a very good life. And on behalf of the state government, the good people of the state, and all of us, we thank everybody here. Ẹni tí Hassan jẹ ní gbèsè tí a bá ti rí ẹnikẹ́ni tó bá jẹ ní gbèsè ẹnikẹ́ni tó bá jẹ gbèsè kó yọjú sáwọn ẹbí ẹ̀ tó o bá nu mára ibi tó o ti ní rí ẹni tí ó gbà ọ́ lẹ̀ ni ó ti béèrè gbèsè rẹ o. Tó nísìnyí kí àwọn jàmáà wa kí wọ́n bá wa tò dáadáa ẹni tó bá. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullahi. Assalamu alaikum wa rahmatullahi. Naam, gbogbo wa ẹ jẹ́ kí a máa lọ sí àyè wa padà. Ẹ ò mọ bí tí wọ́n ti fẹ́ lọ sìnkú o, ṣe má ṣòkò tẹ̀lé wọn. Ẹ má ṣòkò tẹ̀lé àwọn àfúrà. Ẹ dákun má dára fún àyè láàmú. Má tẹ̀lé àwọn àfúrà rárá. Ẹ dákun ẹ jọ̀ọ́. Wọ́n lè kọ́ ọ́. Má tẹ̀lé àwọn. Allahu Akbar. Make sense. Ọmọ kú wa náà. Allahu Akbar. Easy now. Easy. Ó ti tó. Ó ti wà okay báyìí. It's okay like this, please. Sorry. Ọlọ́run á bá a ṣàánú wa.
ẹ̀kọ́ kí ló sí wọn lára kó dá.